A kú dédé àkókò yìí. Ìròyìn ajá balẹ̀ yín ní ìkànnì Sanwo-Olu Radio TV náà ló wọlé. Òní ni ọjọ́ 14 oṣù karùn-ún ọdún 2024 léyìí tó bọ́ sí ọjọ́ Tuesday ṣẹ́gun o. Gbogbo wa la máa ṣẹ́gun, ọ̀tá alẹ́ a máa ṣẹ́gun, ọ̀tá òde a máa ṣẹ́gun, amọ́niṣe ni àfàìmọ́niṣe ni. A máa ṣẹ́gun alárùkà elénìní bẹ́ẹ̀ ni a máa rẹ́yìn onílára. Abídèmí Yusuf náà lórúkọ mi, kò yí padà. Èmi ọmọ sọkùnrin rẹ̀ kó gbóhùn nílẹ̀ ọmọ nípa àlelu ọmọ àlékè ìjọba. Ọmọ yan ọ̀bọ́kà rẹ̀ yan abara funfun ọkà abara mi jọ. Ẹ jẹ́ kó yàn òun kókó gẹ́gẹ́ bí ìṣe wa kó tó di pa bá a dọ́gba mú gàgàgà o. Ìròyìn rèé. Ẹni ọdún 43 kan rèé o nípínlẹ̀ Èkìtì. Wọ́n ní ó ti rẹ́wọ̀n he. Ẹ̀wọ̀n kíni, irú ẹ̀wọ̀n wo ló yẹ àti pé kíni tó ṣe? Wàláì tàláì ẹ má lọ ibì kankan. Ìyàwó olówó kan rèé lágbàáyé tó gbayì tó gbé kíni tó gbajúmọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa Bill Gates. Ìyàwó ẹ̀ nígbà kan rí Melinda ọmọ tán ti rí owó kan o. Níbo ló ti rówó yìí àti pé owó kíntún ni ẹ gbọ́ tó fi ń di pé $12.5 billion fún ìyàwó Bill Gates nígbà kan. Gbogbo ẹ̀kúnrẹ́rẹ́ yìí lẹ́gbọ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Seyi Makinde, Tambuwal, Sanwo-Olu àtàwọn kan wọ́n mọ̀ balẹ̀ sí ìpínlẹ̀ Osun fún gómìnà Adeleke lórí kí ló fẹ́ ṣẹlẹ̀ tí gbogbo àwọn èèyàn ńláńlá àwọn gómìnà fi balẹ̀ síbẹ̀ ẹ gbọ́ o. Dandan báyìí ni kí ẹ gbọ́ dandan lówó orí. Fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn ìdìbò tó wáyé lọ́dún tó kọjá, Àtíkù àti Peter Obi wọ́n pàdé. Níbo náà ti pàdé àti pé kí ló dé? Ilé ẹjọ́ ti sún ẹ̀wọ̀n ọdún 24 years eléyìí tí wọ́n ní wọ́n fún ẹnìkan tó pẹ̀ ń jẹ́ Mubarak Bala. Wọ́n ti sún ẹjọ́ yìí sẹ́yìn o nígbà tẹ́ni ìpẹ́jọ́ pé kò tẹ́wọ̀n lọ́rùn pé ṣàmọ̀ ìlú tó lọ́ba tó níjòyè rọ́. Wọ́n ti sún ẹjọ́ yìí, ó ti wá kúrò ní 24 years. Wọ́n ti sún sí ọdún wo? Ọdún yẹn gangan la máa débẹ̀ ní kúlẹ̀kúlẹ̀. Inú ẹgbẹ́ òṣèlú Labour Party eléyìí tá a mọ̀ sí LP, alága wọn ọmọ ti ṣe kíni ìyẹn àbúrẹ̀. Wọ́n ní àbúrẹ̀ rèé alága ẹgbẹ́ òṣèlú Labour Party. Ìgbìmọ̀ INEC ti jókòó pẹ̀lú àbúrẹ̀. Wọ́n ní wọ́n fẹ́ ṣe nǹkan kan, wọ́n fẹ́ yanjú ọ̀rọ̀ kan. Ọ̀rọ̀ wo? Ọ̀rọ̀ tó máa tabalé tabá oko ni, tó kan ìgbìmọ̀ NLC bẹ́ẹ̀ ọkàn Peter Obi. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn gàgàgà báwọnú kókòdù ẹ̀ o. Wọ́n ní ọmọ iléèwé tán búlì ń jọ sí iṣẹ́ ìrántí bí ọ̀sẹ̀ mélòó tí mo kàánú ìròyìn fún yín lélẹ́yìí tí wọ́n ní iléèwé kan ní Abuja Lead British International School níbi tí akẹ́kọ̀ọ́ ti ń mú akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ẹ̀ tí ń fọ́ etí ẹ̀ tí yẹn ń wò ó tí fọ́nrán fídíò ọ̀hún ti jáde. Ṣé ẹ̀rọ ọmọ tán náà tán búlì yẹn Namtira Buhara. Ó ní iléèwé yẹn gangan iléèwé yẹn gangan. Ẹ gbọ́ kí n ti iléèwé àti pé kí ló sọ pé iléèwé yẹn gangan. Àwọn Nigeria Senator House of Rep lọ́mìkà lédè kúkúrú ẹ̀jẹ̀ àkó bẹ́ẹ̀ o. Wọ́n ti ní láti san sálárì àwọn òṣìṣẹ́ àtèyí tó kéré jù àtèyí tó nípọn yóò gba àwọn tó bílíọ̀nù kan. Wọ́n dákọ̀ bílíọ̀nù kì í ṣẹyọ kan o. Owó ọ̀hún ní agbára nígbà tí ń bá ń wí fún yín láti ìlàláò Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam Ọlọ́run mẹ́ta lọ́kan bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ eriwo ya àgbọ̀ àyàtọ̀ o. Owó ọmọ jẹ́ máa fẹnu ka owó lásán, mọ̀ jẹ́ máa fi tí gbọ́ jẹ́mi náà ó ní. Ó tún di ìpínlẹ̀ Rivers lọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Rivers Simini láyé ẹni tẹ́nu ń kùn lọ́wọ́ ọmọ tán sọ̀tán Fubara ni o. Wọ́n ti wá lọ́ọ̀yà báyìí. Wọ́n ti wá lọ́ọ̀yà lórí ọ̀rọ̀ Wike. Ẹ gbọ́ kí n ti Wike gómìnà tẹ́lẹ̀ tó ti di mínísítà ní ìlú Àbújá fún ìpínlẹ̀ Rivers.
Nyesom Wike àti Fubara. Wàhálà yóò mọ̀ ní tán nípínlẹ̀ Rivers bí wọn bá yanjú ẹ̀ o. Ẹgbẹ́kúnrẹ́rẹ́ ìgbìmọ̀ NLC àti TUC ti bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ owó náà. Lórí ọ̀rọ̀ kíni owó náà, bóun náà ti bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn protest gbogbo ẹ̀ náà láàzà fún yín ẹ̀yìn lẹ̀ ń kánjú o ẹ mọ̀mọ̀ kánjú o. Ilé ẹjọ́ ti ṣe báyìí wọ́n ní ìwọ rèé abiyamọ ní ọ́sọ yẹ kó tọ́ sí ọ. Ìbí ó yẹ ká ti bá ọgbọ́n tá a bá bá òmùgọ̀ ńbẹ́ wọ́n ní kèé burú jù náà o. Èèyàn lè yóò kọ̀rẹ́ẹ̀tì òmùgọ̀ ọ̀hún. Wọ́n ní arábìnrin kan rèé tẹ pé abiyamọ tó bímọ ìyá ọmọ márùn-ún ni tí ń lọ fọ́ọ̀jì signature chief of staff orílẹ̀-èdè yìí nígbà kan láyé ààrẹ àná Muhammadu Buhari. Ẹni ó jẹ́ chief of staff ẹ̀ wọ́n ní ìyá ọlọ́mọ márùn-ún yìí ń fọ́ọ̀jì ẹ̀. Ta ni chief of staff àti pé ta ni ń fọ́ọ̀jì tí mo fẹ́ gbé yín débẹ̀ tí ìfẹ́ já yín bọ́lẹ̀ tí mo fẹ́ já yín bẹ́tà tí ìfẹ́ sọ létà mo fẹ́ tẹ̀ sí létí ìfẹ́ kí ó tẹ̀tì torí tí mi fìdí tí àpò tí ń bá yín gangan. Ẹni ọdún 62 kan rèé ọmọkùnrin tí wọ́n ní wọ́n fún ní kíndìnrín ẹlẹ́dẹ̀. Ẹni àkọ́kọ́ lórílẹ̀‐èdè tí ó kọ́kọ́ lo kíndìnrín ẹlẹ́dẹ̀ rèé o. Wọ́n ní kíndìnrín tiẹ̀ ọkọ̀ndẹ́mù wọ́n ní júdì wọ́n bá substitute ẹ̀ wọ́n gbé jáde wọ́n ní wá yọ kíndìnrín eléyìí ẹ fi ti ẹlẹ́dẹ̀ sígbà àwọn òrí téèyàn. Ṣùgbọ́n lẹ́yìn oṣù méjì ńkọ́ ọmọkùnrin yìí mọ̀ gbọ́n tí ó ṣẹlẹ̀ lẹ́yìn oṣù méjì o fún ọmọkùnrin tí wọ́n ní wọ́n fi kíndìnrín ẹlẹ́dẹ̀ wọ́n ní ó máa fi lo dáúlà lọ ní ti tiẹ̀. Bàbá rí kinní kan àmọ́ òbẹ bàbá ẹ̀kan yẹn náà jẹ́ wò kúlíkúlí ni kì í ṣe poison. Ẹ̀rọ eléyìí wò ìrónì tí obìnrin jí ó nígbà wáṣẹ̀ ní káàárọ̀ òjìrè ńlẹ̀ Yorùbá ń gbà ni. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ kúkú dùnrùn yàn wọ́n kí n tó bẹ̀rẹ̀ o. Ẹ bá wa wọnú ìkànnì Samvatis Radio TV ní YouTube ẹ wọ bẹ̀ kẹ́ subscribe lẹ́yìn ẹ̀ kẹ́ bá wa share kẹ́ comment ẹ like ìròyìn wa. Ẹ gbọ́ ẹ jẹ́ ń kó láti ọ̀dọ̀ ọmọkùnrin eléyìí tí wọ́n ní ó ń lo kíndìnrín ẹlẹ́dẹ̀ o. Ẹni àkọ́kọ́ lórílẹ̀ ayé tí wọ́n ní yóò kọ́kọ́ máa lo kíndìnrín ẹlẹ́dẹ̀ eléyìí tí wọ́n ní orúkọ rẹ̀ ń jẹ́ Ricky Slimmer. Wọ́n ní Ricky Slimmer ẹni ọdún 62 years of age eléyìí tí wọ́n ní fún ìgbà àkọ́kọ́ káàkiri àgbáńlá ayé wọ́n ṣe kíndìnrín ẹlẹ́dẹ̀ wọ́n ní wọ́n ṣe fún o eléyìí tí wọ́n ní wọ́n ṣe fún bíi ìgbà mélòó kan sẹ́yìn. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká tara wa pé nísìnyí lẹ́yìn oṣù méjì àti ó lé díẹ̀ tí ọmọkùnrin ṣe o. Wọ́n ní nílùú Amẹ́ríkà ní kíní ọ̀hún ti wáyé ní Massachusetts General Hospital MGH. Wọ́n ní ṣùgbọ́n ọmọkùnrin ọ̀hún ti jáde láyé báyìí. Wọ́n ló ti kú ó ti gbèkú lọ́wọ́ ẹbọra ó ti bá àwọn ará bí nájà ó ti fi ọjà ayé lẹ̀ pé ń bo gbogbo àwọn nǹkan tó wọ́n láyé ẹjẹ́ òun lọ tẹ́sì ọ̀run wo. Wọ́n ní tá a bá dẹ̀ wò ó wọ́n ṣe kíndìnrín ẹlẹ́dẹ̀ yìí wọ́n bá yọ tiẹ̀ kú tí ò dá mọ́ kúrò. Wọ́n ló ṣẹlẹ̀ ní ọjọ́ 16 oṣù kẹta ọdún tá a wà yìí ni ìyẹn March 16. Wọ́n nígbà yẹn náà ni wọ́n bá ṣe gbogbo àwọn nǹkan ìwé kẹtọ̀ àwẹ̀ àwa máa lo eléyìí kọ́ máa rún jẹ wò. Ṣùgbọ́n ọ̀rọ̀ padà wọ́ọ̀kì o. Ọ̀rọ̀ yìí ò wọ́ọ̀kì ó di woro sí woro. Ọ̀rọ̀ di wúdèwúdè pé ẹ wá gbọ́ bí wájú ò bá ṣe lọ ẹ̀yìn ó ṣe padà o. Lédè kúkúrú kí n má fa ọ̀rọ̀ igbó gangan. Wọ́n ti ní ọmọkùnrin yìí Slimmer wọ́n ní ó ti dágbére fáyé o. Ẹni ọdún 62 ìyẹn 62 years of age tí wọ́n ń lo kíndìnrín ẹlẹ́dẹ̀ tí wọ́n fi pààrọ̀ tiẹ̀ kúrò ń bẹ̀ ó ti lọ àwẹ̀ ti padà lọ àti kíndìnrín ẹlẹ́dẹ̀ yín tẹ́ fi sí àti ẹ̀jẹ̀yọ̀ nǹkan yín kẹ́ má jẹ́ waste. Tó ìyá ọmọ 5 kan rèé torúkọ ẹ̀ ń jẹ́ Ramat Mercy Mba wọ́n ní wọ́n ti gbé e lọ ilé ẹjọ́ tó kalẹ̀ sí ìlú Àbújá ní Gwangwarada. Wọ́n ní wọ́n ń pe ilé ẹjọ́ ní Federal Capital District High Court ní Gwangwarada ní ìlú Àbújá. Wọ́n ní ìyá ọlọ́mọ 5 Ramat Mercy Mba pé ẹ wá wí tẹnu yín o. A gbọ́ wípé yín ń fọ́ọ̀jì ẹ̀ ń ṣe ayédèrú ìtọwọ́bọ̀wé olórí òṣìṣẹ́ nígbà kan lórílẹ̀‐èdè yẹn chief of staff. Tá a bá ń sọ̀rọ̀ nípa chief of staff sí ààrẹ àná Muhammadu Buhari. Orúkọ chief of staff èyí tó jáde láyé tẹ́ ẹ rántí Abba Kyari. Wọ́n ní ìyá ọlọ́mọ 5 ní adájọ́ ilé ẹjọ́ tó kalẹ̀ sí Àbújá ní Gwangwarada ìyẹn Justice Ibrahim Muhammadu. Wọ́n ní ìwọ arábìnrin
èmi ló sún ọ débi àwọn ìwà ìburúkú, ìwà jìbìtì, ìwà jàǹdùkú, ìwà olè, ìwà ọ̀fọ́n tí nǹkan ti èyí tó ọ ní ẹsẹ̀ òun jẹ́jẹ́ o ẹ̀sìn òun jẹ́jẹ́ náà ni torí pé òun ò mọ̀ pé yóò yíwọ́ àti pé àwọn ìgbìmọ̀ tán gbà òun mú àwọn Independent Corrupt Practices and Other Related Offence Commission ICPC eléyìí tán gbé ń bá lọ ilé ẹjọ́ kódà wọ́n ní ẹ̀sùn yìí ti pẹ́ tó ti ṣẹ̀ láti inú oṣù kẹfà ọdún 2022 wọ́n ní ni ó ti ṣe ẹ̀ṣẹ̀ yìí lélẹ̀ tí wọ́n cháàjì ẹ̀ fún àwọn nǹkan márùn-ún wọ́n ní gbogbo ẹ̀ ń bẹ lára ẹ̀wọ̀n cheating fraud forgery country wọ́n ní gbogbo nǹkan iná kó pọ̀ mọ́ra wọ́n ní ìwọ ní lọ láì jẹ ìyà ẹ̀ṣẹ̀ torí pé nínú ìwé àwọn òfin wa 366 penal code cap 89 law of northern Nigeria wọ́n láwọn nǹkan kan bẹ́ẹ̀ mọ́ nǹkan kan tó yẹ pé bẹ́ẹ̀ yẹn bá dán wò wọ́n ní ọmọ jẹ́ ọlọ́jẹ ìgbẹ̀yìn ẹ̀ náà ni wọ́n ń wọ́ọ̀nù ẹ̀ fún kì í ṣe pé bó bá ṣe ń jẹ́ lọ́wọ́ ní nǹkan ó ṣẹlẹ̀ wọ́n ní ìgbẹ̀yìn ọ̀rọ̀ yìí náà ni kókó ṣùgbọ́n ọmọbìnrin ọ̀hún ní tọ̀ ẹ wà ọmọ bẹ́ẹ̀ ṣe òun jẹ́jẹ́ ni o rí pé bẹ́ẹ̀ tí ń wo òun yìí àwọn ọmọ ń bẹ́ ń lè láti wá rẹwà àwọn fìyà tó lágbára jẹun ọmọ márùn-ún kí ló mú wọ náà ṣerú àwọn nǹkan yìí kí ló mú wọn ní ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ́gbà àwọn gbọ́ tẹnu ní àwọn ẹ̀sùn yìí ó ti di mẹ́rin wọ́n ti gbé kó márùn-ún òun mẹ́rin ló kù tó mọ̀ jẹ́jọ́ ẹ̀ níbi tó sún ọ débi ibẹ̀ ẹni lóòótọ́ ló súnmọ́ olóògbé Abba Kyari pé ó súnmọ́ bàbá yìí dáadáa mọ́ kò yẹ kó o ṣe lọ́nà yìí láti wá lọ ṣe ayédèrú tọwọ́bọ̀wé bàbá yìí pé òun fọ́ọ̀jì signature Abba Kyari tó ti jẹ́ olóògbé ìyẹn olórí òṣìṣẹ́ nígbà kan lórílẹ̀‐èdè fún ààrẹ àná bàbá ní ọmọ lọ ọ̀tún ẹlòmíràn ṣerú ẹ̀ pé ìbẹ́ nìkan ṣe ń jọ́ sí ọmọ ìjẹ́ nídìí èyí ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jíkíní tẹ̀sí ìyà ẹ̀ṣẹ̀ ẹ̀ ó di ọ̀dọ̀ ìgbìmọ̀ NLC Nigeria Labour Congress àti Trade Union Congress yẹn TUC ní ọjọ́ Monday àyà àná ọjọ́ 13 oṣù karùn-ún wọ́n á máa bẹ̀rẹ̀ strike ooo mo ní strike nìkan tẹ̀ tún wá ní wọ́n mọ̀ protest káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ìfẹ̀hónú ìmọ̀ ní agbára káàkiri pé ní sexwide ni wọ́n ṣe ìfẹ̀hónú yìí o gbogbo ìpínlẹ̀ lórílẹ̀-èdè yìí ni ìgbìmọ̀ NLC àti TUC lórí ọ̀rọ̀ náà tí wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní kíni owó ná afẹ́yọ subsidy o ayọ̀ bá ti yọnu epo wọn láwọn ọmọ Nàìjíríà àwọn ìgbìmọ̀ yìí ní níbo ṣé ẹ̀ ń ṣe kinní kan ni abẹ́ ń ṣe ìkejì ẹ̀yìn àti ta níwájú ta ni àti ta tó ni wọ́n ní ọ̀rọ̀ yìí ló di woro sí woro pé bó lọ yà mí nígbà tí wọ́n ní kíni àkápò àgbà fún ìgbìmọ̀ NLC yẹn the National Treasurer Ọlátúnjí Ambali pẹ̀lú kíni igbákejì ààrẹ fún ìgbìmọ̀ TUC Tomi Etin wọ́n ní wọ́n kàn bá mu ìfẹ̀hónúhàn protest wípé tọ̀ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe yọ owó subsidy nínú owó náà torí kí tó ni ẹ fẹ́ lé àwọn èèyàn kó láyé ni kí ló dé tẹ̀ ń fara ni wá tó báyìí kí ló ṣẹlẹ̀ owó náà tà ń san ní 68 naira per kilowatt ẹgbẹ́ ó di 225 per kilo níbo náà ti ṣerú ẹ̀ fún wákàtí kan ẹ ti mọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìṣàkóso Bọ́lá Ahmed Tinubu ẹ má dẹ̀rú ẹ̀ wò lásán níbo bẹ́ẹ̀ bá ti ṣe fún alára tóun ò pé ẹ ṣe fún ajérò tí ò pariwo Ọ̀ràngún làwọn ilé ìlà àwọn ò jẹ́ mọ̀ wípé kò sí bí wọ́n ti ṣerú ẹ̀ o nídìí èyí ìgbìmọ̀ yìí ṣáájú lórí ọ̀rọ̀ ìfọ̀nù yìí pé ẹ lè yọ sọ́bsidì lórí ọ̀rọ̀ owó náà ẹ dá padà síbẹ̀ ẹ dá padà ẹ má ṣe kíni ẹ má kó ọ̀dọ̀ bí owó aráabí ẹ dá padà gẹ́gẹ́ bí àwọn aráabí ṣe sọ ọ́ nígbà tí wọ́n fi ìfẹ̀hónú ọ̀hún hàn ìpínlẹ̀ Rivers ni mo balẹ̀ sí báyìí ìpínlẹ̀ Rivers gangan ẹ bá ń gbọ́ Rivers wọ́n ní ìpínlẹ̀ Rivers lọ́dọ̀ gómìnà Siminalayi Fubara èyí tí ọ̀rọ̀ ẹ̀ là ń jẹ lọ́wọ́ láti bí ijọ́ mélòó kan báyìí pé kíni Fubara náà ti wá nǹkan ṣe sọ́rọ̀ ẹ̀ lórí pé wọ́n ní wọ́n fẹ́ yọ o àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers àwọn tó tún jẹ́ loyalist sí gómìnà àná nípínlẹ̀ Rivers ìyẹn Nelson Wike ṣe é mọ̀ pé ìjà burúkú kan wáyé láàrin Nike àti Fubara láti bí ijọ́ mélòó tíjọ́ òun ọ̀dẹ̀ tán tí wọ́n rí parí ṣùgbọ́n wọ́n ní Wike ní ẹ̀ ń bá juni lọ́lẹ̀ juni nù òun fẹ́ fi àjùlọ Fubara wọn ní Fubara náà ní níbo ìwà àti ta níwájú ta yín àti ta ni sọ́ọ̀mù mọ̀ọ́mọ̀ ní ọ̀hún wá ẹ̀ní Fubara ni ìjọba lèmi
ní ọwọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Rivers de Port Harcourt èmi ni citizen ẹni àkọ́kọ́ ìwọ kẹ́ ní àná ni ọ́ mínísítà ìlú Àbújá ló ti máa lo dáwùlà tiẹ̀ ní báyìí wọ́n ní Fubara náà ti wá pé ògbóǹtarìgì gbajúgbajà ẹni ọ̀hún adájọ́ ọ̀hún tó gbóúnjẹ pẹ́pẹ́ tó gbà wò bá agbẹjọ́rò tá a mọ̀ sí SAN Senior Advocate of Nigeria ìyẹn Dàgógó Ìbóròmà wọ́n ní Fubara ní ìwọ Ìbóròmà má bọ̀ ìwọ ni mo fẹ́ kó o jẹ́ bí agbẹjọ́rò fún mi rí ilé ẹjọ́ ilé tí wọ́n ní wọ́n ti kó ọ̀rọ̀ lọ yìí wọ́n ní tó bá ti ń di ọjọ́ 13 ìyẹn oṣù karùn-ún wọ́n ní ọ̀rọ̀ yóò bẹ̀rẹ̀ dé pé gbogbo ẹ̀ yóò ṣe kínní kan léyìí tó ti bẹ̀rẹ̀ láti àyà àná Monday gẹ́gẹ́ ni o Dàgógó Ìbóròmà ìyẹn SAN gẹ́gẹ́ tá a bá ń sọ̀rọ̀ nípa barrister Dàgógó Ìbóròmà tó jẹ́ SAN wọ́n ní òun ní Fubara pé lélẹ́yìí tí wọ́n ní àwọn loyalist tiẹ̀ náà ní ọ̀gá ẹ má jà sùn omi gbóná yìí pẹ́ lẹ́nu ọwọ́ ìpẹ́nsà kéèké àwọn ará bí òmù kékeré o wọ́n ní àwọn ọmọ iléègbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers wọ́n ní àwọn kan tẹ kódà wọ́n láwọn tó tẹ̀lé wípé kí Fubara kan yọ wọ́n ní wọ́n pọ̀ o wọ́n ní wọ́n pọ̀ àwọn yẹn ni wọ́n jẹ́ loyalist fún Wike tí Wike tó ń lò láìsí gómìnà wọ́n ní Wike sì ń ró dánú ìṣàkóso gómìnà Fubara eléyìí ni wọ́n ló wá ń do Fubara ìpè ìlú tó ní kinní kan tó kí ló dé àìtẹ́yìn ká ní kinní kan àbí kinní kan ìtòdó tọ̀ sí ní àkèrè díjú kọ̀ǹkọ̀ díjú kí ló dé tẹ́ẹ̀fì wa máa jẹ́ wípé yìí ń jẹ́ gómìnà àfẹnujẹ́ lásán ní ìpínlẹ̀ yìí tẹ́ Wike tó ti kú òun gómìnà tó wá jẹ́ pé òun mínísítà ní ìlú Àbújá ní tòun á máa rúùlù ní Rivers kò sí ń tọ́jọ́ wọ́n bá lóun ò ní wọ̀n kún èmi Fubara gan wọn ò ní gbà á ní ààbọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ṣe lọ lédè kúkúrú Fubara ti lọ gba agbẹjọ́rò tó gàǹgà tó gòǹgò tó lórúkọ ní orílẹ̀-èdè yìí o Senior Advocate of Nigeria SAN Dàgógó Ìbóròmà ìní Fubara lọ gbà lórí ẹjọ́ tí ń lọ lọ́wọ́ láàrin òun àti Wike àti àwọn ọmọ iléègbìmọ̀ asòfin lélẹ́yìí tí wọ́n dúró ti Wike tí wọ́n látàn ní apá ibẹ̀ yẹn ó di ọ̀dọ̀ àwọn olùṣàkóso lórílẹ̀‐èdè yìí àwọn sínétọ̀ àwọn lọ́mìkà lápapọ̀ wọ́n ti sọ̀rọ̀ o ìgbìmọ̀ lọ́mìkà lórílẹ̀‐èdè Nàìjíríà ti ní sẹ́fẹ́ gbọ́ ní gbogbo 36 states tí ń bẹ ní abẹ́ ìṣàkóso ààrẹ orílẹ̀‐èdè yìí àbí tí ń bẹ ní abẹ́ ìṣàkóso àwọn gẹ́gẹ́ táwọn jẹ́ ìgbìmọ̀ olùbáṣe fún ààrẹ wọn ni láti sanwó sálárì àti àwọn nǹkan wọ́n ní ẹ̀mẹ́jà tanra wa kì í ṣe owó kékeré yóò ná àwọn tó 724 billion naira wá ìlà ńlá ọlọ́run ọba ẹ̀ẹ́dẹ̀ dáko owó ilẹ̀ omi títí owó tó orílẹ̀-èdè míì gan ò ní lápapọ̀ nílùú wọn tó fi ń rúlu ẹ̀ wọ́n ní 724 billion naira ló máa ná àwọn láti jẹ́ wípé àwọn ṣe kí ni àwọn lè san àwọn sálárì gbogbo èyí tí àwọn ìgbìmọ̀ NLC Nigeria Labour Congress pariwo kẹ́hìn owó ìṣẹ́ tó kéré jù fún ìjọba iye kan ló gbọ́dọ̀ jẹun ní báwọn ó bá tiẹ̀ san àwọn òsánga àtàwọn nǹkan mímọ́ nǹkan mìíràn 724 billion wọ́n ní ló máa ná àwọn torí pé kí ni ẹ̀dẹ́ owó ti ń dá àpò òṣùwọ̀n ìjọba eléyìí ni wọ́n ní ìjọba àpapọ̀ náà ti rò pé àwọn ò lọ gba lóònù ni o àwọn ò gba lóònù ni àwọn ò wà lóònù gbà o torí pé ẹ̀káǹtì táwọn bẹ́ẹ̀ fi ṣe lé àwọn ọmọ kò sí owó ṣe kí ni ilẹ̀gbẹ́ o gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ àwọn ìgbìmọ̀ tí ń ṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ o láàrin yẹn wọ́n ti ní láti san àwọn owó kan àwọn nǹkan kan àwọn sálárì 724 billion ẹgbọ́ àwọn ẹni ibi tí pọnmọ́ rí léèwẹ̀ lọ́wọ́ sàánú àákàngbọ́ owó yìí náà ní ẹwà gbọ́ owó ẹ̀dẹ̀ lánú gbàgà owó rè owó dà wọ́n bá ní owó dà níbi ìgbẹ̀yìn ẹ̀ tètè ní owó rè wọ́n ní iléèwé Àbújá ni mo balẹ̀ sí tí a mọ̀ sí Lead British International School yìí tí ń bẹ ní Àbújá ní ibi tí ọ̀rọ̀ burúkú kan ti wáyé lẹ́nu jẹ́ mẹ́ta tí wọ́n ní ọmọ iléèwé kan wọ́n ń búlé ara wọn èyí tí wọ́n ń búlé èyí tí wọ́n náà tó ń fọ́ etí ẹnu fọ́nrán fídíò tí ò lè gbọ́wọ́ tí ò lè sọ̀rọ̀ orúkọ tí a máa jẹ́ Namitira Briwala wọn lọ́mọ yìí ti sọ pé tọ̀ ẹgbọ́ òun ò bẹ́ni tó nà òun ò bá jẹ́jọ́ o iléèwé ìgangan lòun fẹ́ bá jẹ́jọ́ bẹ́ẹ̀ dẹ̀ ní òun ti sú wọn sílé ẹjọ́ bẹ́ẹ̀ ni òun ó fáìlì kéèsì against wọn pé tọ̀ 500 million naira yé wọ́n ní ìlọmọ yìí ní Briwala ìdákọ̀ pé ẹ̀gbọ́ òun tóun dákẹ́ tóun sọ̀rọ̀ òun mọ tóun ṣe àti pé àwọn òbí òun tí wọ́n sọ nǹkan kan àmọ́ tá à ń ṣe o
ní báyìí wọ́n ní ilé ẹjọ́ tó balẹ̀ sí Àbújá ìyẹn Federal High Court tí ń bẹ ní Àbújá lẹ́ni true agbẹjọ́rò ọmọ léńjeléńjẹ ọmọbìnrin Marvin Omorogbe wọ́n ní wọ́n ti sọ báyìí wípé ẹ gbọ́ gbogbo ohun tó bá gbà làwọn máa fi fún o ẹ tètè ní wàràǹṣeṣà 500 million wọ́n lóun ni wọ́n ṣáàjì iléèwé yẹn sí pé ẹ̀yin iléèwé yìí ẹ san owó yìí o owó wípé kí ni wọ́n ń búlé ọmọ yìí tá a dẹ̀ mọ̀ wípé gbogbo ẹ̀ gbé ìgbésẹ̀ kankan wọ́n ní ẹ wògbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ẹ wo àkókò tí wọ́n fún yín dà lórí pé kẹ́ ẹ fi wá nǹkan kan àbí nǹkan kan àmọ́mọ́ nǹkan kan àwọn àtúnṣe wọ́n ní ṣùgbọ́n kàkà kúrò lẹ́yìn ọmọ ìyá àjẹ́ wọn ní pé ní peléke sí òtún pé kí ni ẹyẹ ń ṣubú lu ẹyẹ náà ni wọ́n ní ní báyìí ẹ máa san àwọn owó àwọn ètò kékeré 500 million ara yín tí ò bá ọmọ àbálẹ̀ wọ̀ ẹ̀yin nílùú tó lọ́ba tó níjó ẹ̀ ń búlé ọmọ ọlọ́mọ kí ló ṣe fún yín níbi ibẹ̀ yẹn ọmọ tó búlé ẹ̀gàn ò ṣẹ̀wá mọ́ iléèwé ìgangan la fẹ́ bá fà gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bí ó ṣe ń lọ gangan là ń tẹ̀lé o. tó ìgbìmọ̀ Labour Party LP gangan lórílẹ̀‐èdè lábẹ́ alága wọn Justice Abure wọ́n ní wọ́n mọ̀ ti ṣe kínní wọ́n ti ṣe ìpàdé pẹ̀lú ìgbìmọ̀ INEC pẹ̀lú àwọn àgbààgbà nínú ẹgbẹ́ wọ́n ní eléyìí tó yẹ pé wọ́n ti ṣe ìpàdé kan o wọ́n ní Abure ni ó jókòó lówó wípé ìlú kan lè máa lọ báyìí àwọn ò lè máa ṣe ẹgbẹ́ báyìí wọ́n ní ẹgbẹ́ òṣèlú Labour Party ti ẹgbẹ́ tó epo ti fọ́ o torí àwọn ìgbìmọ̀ NSC àwọn náà ń kílèmù wípé Abure ò gbọ́dọ̀ jẹ́ alága ń bẹ̀ mọ́ tẹ̀nú ẹ̀ ti parẹ́ wọ́n ní bẹ́ẹ̀ ni tẹ̀níhùn Abure tó parẹ́ Abure gẹ́gẹ́ ò fẹ́ kó expire wọ́n ní bẹ́ẹ̀ lálàyé ń sá káàkiri pé ẹ̀yin èèyàn ẹ̀ wá dìde fún mi ó sì wù mí máa jẹ́ alága ẹgbẹ́ òṣèlú Labour Party lọ kí á ló dé kí ni mo ṣe tán fi ń sọ pé kinní kan wọ́n ní bẹ́ẹ̀ awuyewuye kan bẹ́ẹ̀ ńlẹ̀ pé àwọn owó kan wà tí Abure ti kó jẹ wọ́n ní Abure ti kó àwọn kíni ó ti da burú mọ́ sàpọ̀n ó ti kó omi ẹran dà sínú ilé ẹṣin wọ́n ní ó ti fọ́ àwọn epo ó ti fọ́ ọmọ iyọ̀ o èyí gangan ló mú àwọn ìgbìmọ̀ NSC àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Labour ìkọ̀kọ̀ọ̀kan wípé ẹ wo Abure ò tọ́ sí ọmọ ẹgbẹ́ alága ẹgbẹ́ yìí mọ́ o ṣùgbọ́n Abure rèé wọ́n ní bí iyán ò tán bàbá ò dìde ni rí bàbá ò fẹ́ lọ bàbá wò pé ìjẹ́sìn bẹ́ẹ̀ ń bí eléyìí ló mú Abure náà máa sá kiri pétò gbogbo ẹ̀yin ìgbìmọ̀ INEC ẹ̀yin àgbààgbà ẹgbẹ́ mi ẹ̀yin àgbààgbà ẹgbẹ́ Labour náà ẹ̀ wá bá wa dá sí ọ̀rọ̀ ẹ dìde ẹ má wò mìíràn o lórí pé ẹgbẹ́ LP Labour Party wọ́n ti fẹ́ ṣe kí wọ́n fẹ́ bàjẹ́ mọ́ òun lọ́wọ́ òun Abure gẹ́gẹ́ sí lòun ṣe kí ni o lòun tọ́ sí kóun ó sì máa bá ìṣàkóso ààrẹ inú ẹgbẹ́ yìí lọ ṣùgbọ́n àwọn kàńdánù rẹ̀ sí ẹgbẹ́ yìí ń kọ́ wọn fẹ́ kóun ó máa ṣe ìṣàkóso léyìí lòun pé ẹgbẹ́ gangan sí àwọn àgbààgbà ẹgbẹ́ ẹ má wo òun níran o ẹ má wo òun ní ìyẹn ní apá ibi ibẹ̀ yẹn tó ó di ọ̀dọ̀ ọmọkùnrin kan eléyìí tí ilé ẹjọ́ kan tó balẹ̀ sí ìlú Kano tàbátọ̀ nípa the Court of Appeal ní Kano wọ́n mọ̀ ti reduce ẹ̀wọ̀n kan tán fún ọmọkùnrin kan Mubarak Bala wọ́n ní wọ́n fún un ní ẹ̀wọ̀n ọdún 24 years prison wọ́n ní báyìí nígbà tí ọmọkùnrin pẹjọ́ kò tẹ́ òun lọ́rùn ní ìlú Kano wọ́n ní wọ́n mọ̀ ti sún ẹjọ́ ọ̀hún o ó ti kù ọdún 5 péré wọ́n ní ọdún 5 péré wọ́n ní ọ̀rọ̀ yìí ló ṣẹlẹ̀ ní inú oṣù kẹrin ọdún 2022 nígbà tí wọ́n ní wọ́n sọ pé ọmọkùnrin Bala yìí ó ń ṣe àwọn nǹkan kan tó lòdì sí ọ̀rọ̀ mùsùlùmí àti ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam wípé bí ìgbà téèyàn bá ń bú yàn tí ń bú ẹ̀sìn tí ń bú òjíṣẹ́ wọn ní iṣẹ́ ìdẹ̀mọ̀ pẹ̀lú Kánò sẹ̀ríà tí àwọn òfin àbí ààyè yẹn lẹ̀ gbà kẹ́nìkan wá máa yọnu sùtì sí ìyọ́ o wọn ní lè ní wọ́n fi gbé pé ẹyẹ dájọ́ fún wọn ní wọ́n dẹ̀ dá ẹjọ́ ọ̀hún ọdún 24 pé lọ sí ẹ̀wọ̀n ọdún 24 lórí ìṣekúṣe ìsọ̀rọ̀ burúkú èyí tó ń ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn mùsùlùmí àti ọ̀rọ̀ ànábì Muhammad ṣùgbọ́n ní báyìí ọmọkùnrin ọ̀hún ní kíni ní kíni òun ṣe òun gangan alára tẹ́ ń báwí gangan mùsùlùmí lòun náà ẹ̀ ń wáìnì òun ni nídìí èyí ó ṣe wá pọ́sibù kó òun máa bú àwọn ọ̀gbọ́n kankan ọmọkùnrin náà èmi náà gbọ́n kankan àṣàkẹ́ ní bí etí ti gé lọ o wọn ní nídìí èyí ẹ má pàfin lóyìnbó fún mi ẹ má fún mi skóòpù kíní kankan bẹ́ẹ̀ bá lẹ̀ stọ́bọ̀ mi àwa náà dẹrùn o wọn ní gẹ́gẹ́ bí ọmọkùnrin ṣe ń sọ Bàlá pé òun náà stubbornness tòun ó tó bẹ̀rẹ̀ ju ẹ̀yin tẹ́ ẹ gbóhùn lọ ilé ẹjọ́ òun kò gbọ́n kankan nídìí èyí
tẹ́ ẹ̀ bá tètè kíákíá wọ́n ní pẹ̀lú ọ̀rọ̀ atótónu látijọ́ ìwọ̀n ni wọ́n wá rí i pé ẹran tó yí báyìí ni òyìnbó ń pè ní kíni òyìnbó ń pè ní afati wọ́n ní àwọn haúsá ò ní nàmọ̀ ni mọ̀ pé ẹ̀yin pọ̀ ni èmi jẹ́yọ kan wọ́n ní gẹ́gẹ́ bí ọmọkùnrin ṣe ń sọ pé ẹ̀yin àpapọ̀ yín pátápátá lè tó mi mú o àfi kẹ́ ẹ sún ẹjọ́ ìhà èmi ò bú ànábì Muhammad sẹ́ bú ẹ̀sìn sẹ́ ẹ̀sìn lèmi náà ń ṣe ànábì Muhammad lèmi náà ń tẹ̀lé ti wá mọ́ fún mi láwọn skóòpù lọ́kàn tí ò jẹ́ ẹ̀bọ́lẹ̀nú ẹ̀bá sóòkọrin mẹ́ gbogbo àwọn ọmọ yìí láti lò sẹ́yìn gbogbo àwọn àyáàdì yìí wọ́n lọ́mọkùnrin ní òun ò gbà ó lẹ́yìn àtótónu wọn àtàgbẹjọ́rò ẹ̀ wọ́n ní ilé ẹjọ́ ọ̀hún wọ́n mọ̀ ti reduce ẹ̀wọ̀n ó túmọ̀ sí pé bọ́ọ̀ bá ti lè sọ̀rọ̀ láyé tá a wà yìí wọ́n ní ẹ̀wọ̀n Mubarak Bala tán fún ní 24 years ó ti di 5 years báyìí lélẹ́yìí tó yẹ pé wọ́n tún jubiléètì ní pé bàbá wa lè sọ̀rọ̀ yóò jí yóò ń yà nìyẹn níbi bí ọkọjá wàsá ó kú òun gbẹnu sọ̀rọ̀ níbo bẹ́ẹ̀ pa ní olúkúrúbutu òwe mi àwa náà á dá ìbátí ọmọ ọgbọ́n làwa náà o bẹ́ẹ̀ lo àyáàdì àwa náà dá ìbátí á dà jẹ́sì ẹ̀sàgbárí wa pé kí n máa kì ọ́ láì fún mi lówó dey play my fans. Ó di ọ̀dọ̀ olùdíje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP àti ẹgbẹ́ òṣèlú Labour Party tá a bá ń sọ̀rọ̀ nípa Atiku Abubakar àti Peter Obi wọ́n ní wọ́n ti pàdé ara wọn fún ìgbà àkọ́kọ́ láti ìgbà tí ìdìbò ọdún tó kọjá ti kọjá lọ ní tán ti dìbò tán ti lulẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Tinubu o wọ́n ní àwọn méjèèjì wọ́n pàdé fún ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí wọ́n ní Atiku inú ẹ̀ dùn láti rí Peter Obi wọ́n ní Peter Obi náà rẹ́rìn ní pé bàbá ẹ̀yin rèé ẹgbà ọwọ́ ẹgbà síbẹ̀ wọ́n ní Atiku náwó sí òun náà gba owó yẹn padà wọ́n ní wá kíra àwọn bẹ́ẹ̀ ni wọ́n ń sọ̀rọ̀ pé tọ̀ ara bí já filẹ̀ o já yọ̀ǹdẹ̀ ẹgbà wo ní ìparí ìṣàkóso já múra 2027 ó ti lọ nìṣọ́pọ̀ ti lọ wọ́n ní ọ̀rọ̀ yìí gangan ni Atiku fi sórí ẹ̀rọ Twitter rẹ̀ ilé tó ti di X platform nísìn wọ́n ní Atiku kọ síbẹ̀ pé wọ́n ní iyì àti ẹ̀yẹ ni ló jẹ́ fóun láti gba àlejò Peter Obi wọ́n ní it was my honour and privilege to host Peter Obi today gẹ́gẹ́ bí Atiku Abubakar gẹ́gẹ́ bó ṣe kọ sórí ẹ̀rọ platform yìí pé inú òun dùn àǹfààní gidi àti àpọ́nlé àti ẹ̀yẹ ló jẹ́ láti gbàlejò ẹni tó bóun dupò àìdíje ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún tó kọjá o gẹ́gẹ́ bí ìgbìmọ̀ ọ̀rọ̀ yìí bí wọ́n ṣe fi léde kúkúrú inú Atiku dùn inú Peter Obi dùn wípé wọ́n pàdé ara wọn fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn election tó kọjá lọ́dún tó lọ ní apá ibi ibẹ̀ yẹn yéé pàrìpà yéé kò kí ló ń ṣẹlẹ̀ jáwa tán ó pọ̀ wàhálà rẹ̀ pọ̀ o wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà ìpínlẹ̀ Ògùn tèkó gbogbo wọn pátápátá ni wọ́n mọ̀ balẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ìjòyè kan tí wọ́n fi gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ wọ́n ní Adémọ́lá Adeleke ni wọ́n ti fi jẹ oyè ní ìpínlẹ̀ Ọ̀ṣun lélẹ́yìí tí wọ́n fi jẹ Asiwaju Ede land tẹ́ ẹ̀ bá gbàgbé wípé ọmọ Ẹdẹ náà ni Adeleke ibi igun Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti wà ṣùgbọ́n ní báyìí wọ́n ní wọ́n ti fi jẹ oyè o wọ́n láwọn gómìnà túyáyá wọ́n ní kódà àwọn House of Rep ń bẹ́ẹ̀ speaker ń bẹ́ẹ̀ wọ́n ní ọba ilẹ̀ ìkìlá ti pé ẹni ìtàn Ògúùsì wọ́n ní bàbá náà gbẹ̀yìn Ọ̀ọ̀ni of Ifẹ̀ nìyẹn o Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ náà wà ń bẹ̀ ọba Ghandi Adéoyè Àtaọ̀jà ti Òṣogbo Jímọ̀ Ọláònípẹ̀kun wọ́n ní bẹ́ẹ̀ làwọn gómìnà Speaker of the House náà Aminu Tambuwal gbogbo wọn náà péjú sílé kíni sí ìpínlẹ̀ Ọ̀ṣun ní Ẹdẹ wọ́n ní gbogbo àwọn wọ̀nyí kódà àwọn sẹ́nitọ̀ Lálẹ́rè Oyèwùmí chairman fún Central Planning Committee of Installation wọ́n ní gbogbo àwọn wọ̀nyí gangan ni wọ́n péjú tó fi mọ́ gómìnà ìpínlẹ̀ Èkó gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà ìpínlẹ̀ Ògùn lórí ìjẹ oyè gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè tó fi jẹ Aṣíwájú Ẹdẹ ọ̀rọ̀ yìí eré ni àwàdà ni Adeleke ọmọ ti ṣe bẹ́ẹ̀ bàbá ti jẹ oyè o bàbá ti jẹ oyè nípínlẹ̀ Ọ̀ṣun pé kíni ẹ̀yin ọmọ Ọ̀ṣun yàtọ̀ sí gómìnà tí mo jẹ èmi tó ní aṣíwájú fún gbogbo agbègbè Ẹdẹ báyìí Asiwaju of Ede land wọ́n ní wọ́n jáwé kòkó wọ́n jáwé gbogbo ewé ọ̀la wọ́n jáwé ìlànà wọ́n já gbogbo ewé lé bàbá lórí wọn ẹ̀yẹ ẹ̀dẹ́fìlà ẹ̀dẹ́mọ̀ ẹ̀yin ló lóye báyìí
olóyè tí tó bá ń gbọ́ abáwo olóyè rọra mi àgbẹ̀sẹ̀ òdìkoro oyè náà kó lè wá òdìkoro ìyẹn ní apá bíbẹ̀ yẹn o ní sẹ́ńtà bíbẹ̀ yẹn gẹ́gẹ́gẹ́ ẹ̀yin kọ́ yìí àwa náà rí àlọ́ọ̀bì kankan ntọ́ bá fẹ́ wí ni o wí gbé wa débẹ̀ mọ́jà wa bọ́lẹ̀ jáwa bẹ́tà wọ́n sọ ọ́ di létà ní o tẹ̀ sí wa létí o mọ́jì ó tẹ̀sí torí tẹ́ láìpẹ́ ní tí àgbo tí ń bi bí a ó di ọ̀kan gbòógì inú àwọn olówó káàkiri orílẹ̀-èdè àgbáńlá ayé bàbá sọ̀rọ̀ nípa Bill Gates ìyàwó tí Bill Gates ti fẹ́ ń gbà kan rí Melinda Fresh Gates wọ́n ní ọmọ ti resign nínú iléeṣẹ́ kan iléeṣẹ́ yìí wọ́n ní òun àti Bill Gates ni wọ́n jọ ń rọ̀nù iléeṣẹ́ foundation yìí ṣe é dẹ̀mọ̀ pé wọn ò fẹ́ra mọ́ ṣùgbọ́n Melinda wò wípé àwọn ò fẹ́ra mọ́ o ó ń rọ̀nù iléeṣẹ́ gẹ́gẹ́ bíi co-chairman pẹ̀lú ọkọ rẹ̀ gángan ìyẹn Bill Gates wọ́n ní ṣùgbọ́n ní báyìí màmá ní àwọn ò ṣe mọ́ o wọ́n ní ṣùgbọ́n iléeṣẹ́ ìyàn pé ìlànà àti òfin ń bẹ ní ìlú kọ̀ọ̀kan ìyẹn ní ìlú Amẹ́ríkà kò dàbí ibi tí ó di pé ò ṣe mọ́ láyé ẹnu kódà gan ọkọ tiẹ̀ ti lé tipẹ́ àfẹ́ramọ́ kí ló ń ṣe bí iléeṣẹ́ mi ṣùgbọ́n lọ́hùn-ún kò sí tó jẹ mọ́ yẹn ètò àti ìlànà wà o wọ́n ní ọmọbìnrin yìí torí pé kò ṣe mọ́ yìí tó lòun ò ṣe mọ́ yìí wọ́n ní báyìí ó ní tó bá ti ń di ọjọ́ keje oṣù kẹfà yẹn oṣù tí ń bọ̀ wọ́n ní ó jẹ́ ọjọ́ tóun ó lò gbẹ̀yìn gẹ́gẹ́ bíi pé òṣìṣẹ́ iléeṣẹ́ àbí ọ̀gá iléeṣẹ́ yẹn ṣùgbọ́n wọ́n ti ní tí bá ti ń lọ tí ò bá ṣe mọ́ $12.5 billion ni wọ́n máa fún ìní iléeṣẹ́ yìí máa fún Melinda gẹ́gẹ́ bíi wípé ìwọ náà gbà ẹ̀tọ́ rẹ ni wọ́n ní tá a bá wo Melinda yìí wọ́n ní wọ́n ti divorce wọn àtọkọ ẹ̀ láti bí ọdún 3 sẹ́yìn tí pé wọn àti Bill Gates yẹn Microsoft founder Bill Gates wọ́n ti divorce ara wọn o lẹ́yìn ìgbéyàwó 27 years ọdún 27 náà fi fẹ́ra wọn ṣùgbọ́n tí iná wọn ò wọ̀ mọ́ láti bí ọdún bíi 3 náà ti divorce àwọn ṣùgbọ́n ìyá ẹ̀ kò fi ilé iṣẹ́ tán jọ ń rọ̀nà àtọkọ ẹ̀ sílẹ̀ wọ́n ní báyìí wọn á ní tí bá ti ń lọ tó ti sọ pé ọjọ́ keje oṣù kẹfà ìyẹn lòun ó lò gbẹ̀yìn nínú ilé iṣẹ́ òun ń lọ ní ọjọ́ lẹ́yìn ọjọ́ náà ẹ̀ lè róhun bẹ̀ mọ́ wọ́n ti wá ní $12.7 billion ẹ kó fún Melinda ìwọ náà gbélé ìkó irú mọ́ra kó o fi ṣọ̀wọ́n àdìjà rẹ gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bí ṣe ń ṣe kíni bí ṣe ń gbá kàsídà tí ń tẹ̀síwájú ìyẹn ní apá ibẹ̀ yẹn ìpínlẹ̀ Èkìtì náà ni mo balẹ̀ sí o Èkìtì kété Èkìtì rèé Èkìtì gángan ní ìròyìn eléyìí torí pé ìròyìn ìpínlẹ̀ Èkìtì lè yí o lílé ẹjọ́ tó balẹ̀ sí Adó gangan máa ń gbọ́ Adó Èkìtì Adó gangan lélẹ̀ tí wọ́n ní wọ́n ti rán ọmọkùnrin kan lọ sí ẹ̀wọ̀n gbére o ẹ̀wọ̀n gbére Akínyẹmí Òjó lórúkọ ẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì ẹni ọdún 43 43 years of age lélẹ̀ tí wọ́n ní adájọ́ tó balẹ̀ síbẹ̀ ìyẹn Justice Blessing Ajílẹ̀yẹ kìí ṣe èyí tí ń ṣe fíìmù o wọ́n ní wọ́n ti rán ọmọkùnrin wọ́n ti rán lọ sí ẹ̀wọ̀n pé níwọ̀ wọ́n ní January ọjọ́ 25 25th of January ọdún tó kọjá wọ́n ní lọ́mọkùnrin fẹ́ múra àti pa kíni ó múra àti pa ẹnìkan ni wọ́n ní ṣùgbọ́n àtìgbà náà wọ́n wò ó pé ìwọ kò sí wàhálà ìwọ mọ̀ ọ́n ṣe nìyẹn ìwọ mọ̀ wà á fọ́ ọba ti fọ́ ojojú ayé nìyẹn o wọ́n ní báyìí wọ́n ti wá rán pétọ̀ bá a bá fi irú rẹ̀ sáàwùjọ lóun gbé pẹ̀lú àwọn èèyàn ní èyí tó jù báyìí lọ ọ́ ṣe gangan wọ́n ní ju gbogbo ẹ̀ lọ́mọ̀nàká ẹ má jẹ́ ń fàágùn ẹ má jẹ́ ń lọ ju o adájọ́ Blessing Ajílẹ̀yẹ ti sọ̀rọ̀ báyìí pétọ̀ ìwọ ọ̀gbẹ́ni tó ń múra tó fẹ́ gbẹ̀mí èèyàn àbí nígbà tó yó tán ló múra àti gbẹ̀mí ẹ̀ ni Akínyẹmí Òjó àbíkínà pókó ẹ lọ lòyókù tó kù nù sẹ̀mí ilé ayé ẹ̀ ní ọgbà àtúnrọ̀ ètè gbàbẹ̀ lọ ní wàrà ṣèṣà ní kí á mọ́ sá nígbà bóyá ẹ bá wà nù lónìí ó ṣèyí tó jù bẹ́ẹ̀ lọ ní báyìí wọ́n ti rán Akínyẹmí Òjó lọ ẹ̀wọ̀n gbére ìròyìn eléyìí náà ní fi kásẹ̀ ńlẹ̀ fún tààrọ̀ ẹ̀ má bínú ẹ̀yìn tí a kódùn kó pọ̀ lọ́wọ́ bá ní jogún ẹ̀ ní fún ni ẹ̀dá kan ò lè bó bá jẹ́ ìdání yóò ti ní ẹ bá mú nǹkan mi mo fẹ́ lò ó yóò tiẹ̀ ti máa ṣèṣe pé kí ni àwa la wà bẹ́ẹ̀ kúrò níbẹ̀ aláìṣe pé èèyàn kọrin dagreen tó ní òun pẹ̀lú rugged maria níbi ibẹ̀ yẹn ẹ̀yìn tí a ẹrú eléyìí mọ́ra bí ìrọ̀ ẹ̀kan jẹ́ bí kúlíkì ṣe pọ́ìsì o ọmọ yín ọ̀rẹ́ yín èèyàn yín náà ní Abídèmí sọ ọmọ sòkòrò pé gbóhùn lọ́mọ nípa nílùú ọmọlé tìjọba ọmọ yín àbúkàrẹ̀ yín abúlé fún kábàrà mi jọ ìròyìn ajá balẹ̀ ní ìkànnì Samfatis Radio TV àní ẹmú wà ní ẹmú bìwẹ̀ kàwọ́nú YouTube kẹ́tẹ́ Samfatis Radio TV ẹ̀yin ẹ kílíkì lórí subscribe ẹ bá ti kílíkì lórí ẹ̀
ẹ máa share, ẹ máa like, ẹ máa comment, ẹ máa wípé kí ni dúdú báyìí ní ọ̀sán máa sùn àti wípé kódùn kó pọ̀ kó pẹ́ kéékèèké yẹn ó ń lé gọ̀ ló máa ń rẹ́ndà ló máa ń tẹ́ndà ló máa ń yọ̀ǹda ló máa ń ṣe kíní ló máa ń sọ̀mí tẹ̀ ló máa ń ṣe everything ẹ̀fọ́ ẹ̀dá mo lọ máa já Àjíyà aláṣẹ àtolúdarí Sanfatis Radio TV nílùú UK ní London ẹ̀ máa já mọ̀ mí ẹ̀já.